gbọ́dọ̀ bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Kò gbọ́dọ̀ bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin aṣíwájú. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin olùkọ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Amúlùdùn pátá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Akéwì sùn jálá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin kábíyèsí. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ kú owó níbí o pẹ̀lẹ́ nìkí Ìbàdàn, ẹ kú owó nípín Ọ̀yọ́, ẹ̀yẹsẹ̀ lété ẹ jẹ́ ká lọ rí kí Aláàfin, ẹ jẹ́ ká lọ síbi tí ọlá pín sí ká kí ọba. A kì í rí ọba fín lálẹ́dẹ̀ Ọ̀yọ́, ọ̀la Ọ̀yẹ́ níbẹ̀rù àgbà. Mo kí wa káàbọ̀ sí orí ètò ẹwà èdè gẹ́gẹ́ bí ṣe wa láti tẹ ìmọ́lẹ̀ sí àṣà àti ìṣe Yorùbá. Ohun tí mo fẹ́ ṣàlàyé lórí lónìí òun ni ọ̀rọ̀ tí ó wáyé láàrin gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé. Kábíyèsí o. Lórí ọ̀rọ̀ àṣepàdé a ò ṣe ìpàdé, mo wá fẹ́ tẹ̀ mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ lórí alága ẹ̀gbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀yọ́ State Council of Obas. A sọ̀rọ̀ nípa ìgbà tí ó wà papọ̀ tí a mọ̀ sí Old Western Region, Old Western Region ní àkókò tí olóògbé Samuel Dadoke Àjàlá Akíntọ́lá tí ó wà ní ipò Premier of Western Region. Àsìkò náà ni wọ́n fún Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí ọba Adésọjí Tádéníkàrò Adérẹ̀mí, òun ni gómìnà fún gbogbo ìwọ̀ oòrùn ìgbà náà. Ó ṣe ní àti ọdún 1960 títí di ọdún 1962. Ìgbà tó wá di pé wọ́n padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 1966, wọ́n yan olóògbé kábíyèsí ọba Adésọjí Adérẹ̀mí tí í ṣe Ọọ̀ni Ifẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wà ní ipò yìí ní àti ọdún 1966 títí di ọdún 1980 tí ọba náà wájà. Ó túmọ̀ sí pé ó lo ipò náà fún odindi ọdún 14 gbáko. Ọdún 1980 yìí kan náà ni wọ́n yan ọba Òkúadé Síjúadé Olúbùṣe kejì gẹ́gẹ́ bí Ọọ̀ni Ifẹ̀, tó sì tó bọ́ sí ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba tí òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe lọ. Ó wà lórí ipò títí nígbà tó di nǹkan bí ọdún 1988 sí 89, òun ni ikú bàbá Yèyé Aláṣẹ kejì òrìṣà tí ń ṣe Aláàfin tìlú Ọ̀yọ́ tó bá takán ọlọ́ba Olúbàdàn bàbá wa Yésùfù Olóyèdé Àsánìkẹ́ kábíyèsí. Ṣé bá sì máa wo Síjúadé nì tí ó máa wá ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórí? Àti ẹ̀gbọ́ta Adérẹ̀mí títí bàbá fún wa àbá nípò ni, ṣùgbọ́n Síjúadé bá wa nípò ni. Ọmọ ọdún mélòó ni? Àsánìkẹ́ bá ní Lámídì, bí ìjọba ṣe fẹ́ nu, bí ìjọba ṣe fẹ́, ibo ni àti ìṣèpàdé lọ́balọ́ba? Ṣe bí káńsù ni. Bàbá, níbo ni káńsù wà? Ó ní nílùú Ìbàdàn yìí náà ni káńsù wà. Àní ẹ jẹ́ ká ṣe bí Síjúadé ó ṣe kúrò nígbìmọ̀ lọ́balọ́ba tí àwa náà yóò mọ̀ jẹ́, kò lè mọ̀ jẹ́ títí láéláé. Olóyè bá dá Aláàfin lóhùn pé tòun ti gbọ́, òun mọ̀ fún lésì. Kò pẹ́ sígbà náà Aláàfin Ọ̀yọ́ ó tún gbé Ṣọ̀ún Ajagungbadé Ògbómọ̀ṣọ́, ó tún gbé lẹ́yìn wá, ó tún wá bá Àṣànkẹ́ Olúbàdàn lórí ọ̀rọ̀ pé àní kí Síjúadé ó máa lọ, kó ṣe pé àná máa ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Àṣànkẹ́ wá bẹ̀rẹ̀ pé ṣé ń tẹ́ fẹ́ nu? Wọ́n ní tí
àwọn fẹ́ nìyẹn wọ́n bá parí. ìgbà tó di ẹgbẹ́ tó fẹ́ ṣèpàdé lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Àṣànkẹ́ ó ti dé ìgbìmọ̀ àpàdé láti fẹ́ kíbi aago 8. ó ti bọ́ sí orí àga tí chairman ìyẹn Síjú-Adé ó jókòó síbẹ̀ ó rọ̀gbọ̀kú. gbogbo bá tó kù wọ́n ń dé bá wọ́n sàún gbà kò sẹ́ tó lè sọ̀rọ̀, gbogbo wọn sàdé wọ́n jókòó. aago 10 ló yẹ kí ìpàdé ó bẹ̀rẹ̀, ó kọjá bí ìṣẹ́jú 15 ní Síjú-Adé dé. ìbátan ìdílé sọ́sẹ̀ kábíyèsí gàràgà tó mọ̀ báyìí ó ń wo Àṣànkẹ́ lókè, àbí bóyá bàbá kan sinmi yí pé tó bá yá o tóun bá dé yóò kò ní àga fóun. ìsà ń lọ ń bọ̀ Àṣànkẹ́ bá ní Síjú-Adé lọ́rẹ̀ jókòó ká bẹ̀rẹ̀ pàdé. wọ́n sọ báwọn tán, Aláàfin bá ní last meeting. Síjú-Adé bá mi rí ló bá jáde, ó padà sí Ifẹ̀. bí Àṣànkẹ́ ṣe darí ìpàdé ọjọ́ yẹn nìyẹn. látìgbà náà Síjú-Adé wá sí ìpàdé lọ́balọ́ba mọ́, wọ́n ń ṣe lọ. òun náà ń ta ọgbọ́n tiẹ̀ lẹ́yìn lórí pé ọ̀nà ló fẹ́ gbégbà tí kìíní yóò fi rí bó ṣe rí. ní àsìkò tí ajagunfẹ̀yìntì Abdulkarim Adisa tó wà ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ní ìjọba Babangida ni ó dá ìpínlẹ̀ Ọ̀ṣun kalẹ̀ ní ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 1991. òun ni wọ́n kírètì Ọ̀ṣun state. bó ṣe ṣe pé ṣáájú àsìkò yìí, nígbà tí ọba Adérẹ̀mí Adésọjí tó wà nípò, òun ni àwọn bíi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Olúbàdàn, Ọ̀wọ̀ Iléṣà ni wọ́n ti gbìyànjú wípé kí wọ́n máa gbé ipò alága káàkiri, ṣùgbọ́n gbogbo èrò wọn nígbà náà pàbó ló bọ́ sí. ìgbàlá tí wọ́n kírètì Ọ̀ṣun tán, Olúbùṣe Síjú-Adé ó ti wà nípínlẹ̀ Ọ̀ṣun, òun sì di alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó wá kù sí ti ìpínlẹ̀ Ọ̀yọ́. ibẹ̀ ni ọba Lámídì Adéyẹmí ọba tó ti wá bá Àṣànkẹ́, ó mú Ṣọ̀ún dání Ògbómọ̀ṣọ́. wọ́n parí ìpàdé, wọ́n lọ bá Abdulkarim Adisa tó jẹ́ gọ́vnà. ipò lọ́balọ́ba yìí o àmọ́ tó ní o yóò mọ̀ jẹ́ ọdún méjì tí Olúbàdàn tó bá jẹ́ ní ọdún méjì, tọ́dún méjì tí ẹ bá parí, Aláàfin Ọ̀yọ́ yóò gbà fọ́dún méjì, tó bá parí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yóò gbà fún ọdún méjì. níbi tí wọ́n fi àlàgbé ètò rọ̀ sílẹ̀ tí wọ́n sì kọ àkọsílẹ̀ rẹ̀ nígbà tí jagunjagun Abdulkarim Adisa tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 1992. ṣé Ọlọ́run bá ló lẹ́ni? kò pẹ́ sí àsìkò yìí, nígbà tó di 24 December 1993, ó ní ọba Àṣànkẹ́ Olóyèdé Síjú-Adé ni ó wàjà. eléyìí jẹ́ kí ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyí kí ó di alága ìgbìmọ̀ lọ́balọ́ba, tí ó sì bẹ̀rẹ̀ sí ní bá alága náà lọ. ǹjẹ́ kí a padà síbi tá padà sí? kò padà síbẹ̀. Ṣọ̀ún náà rán létí, kò padà síbẹ̀. ọba Lámídì Adéyẹmí ó wá lo ipò náà fún odindi ọdún 29 29 years ló fi lopò náà, láti ọdún 1993 títí di ọdún 2022 ni ó fi jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí tí a gbé láti sọ ni wípé ìbátẹ́lẹ̀ wa wáyé tán tí ọba Adéwọ̀lú Rasheed Ládọjà tí ó di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì mọ̀ pé òun náà wà nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sí àti jẹ Olúbàdàn. ó wá fẹ́ gbé àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ láyé gómìnà Àdìsá Abdulkarim jáde wípé ipò lọ́balọ́ba yìí ó yẹ ká máa tó ni, níbi tí òun àti ọba Lámídì Adéyẹmí ti wojú ara wọn nìyẹn
kó tó di wípé Aláàfin Ọ̀yọ́ ó lọ kàn sí Aláàfin Mọ̀lété tí í ṣe olóògbé Alhaji Lámídì Àríìbí Adédìbú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbégbésẹ̀ tí wọ́n fi gbé Ládọjà kúrò nípò gẹ́gẹ́ bí gómìnà. Àlàó Akálà kò ní kankan ṣe sí i, Ìsákà Dímọ̀bí kò ní kankan ṣe sí i títí tí Ṣèyí Mákindé fi padà ní ọdún 2019. ìgbà tó wá di wípé Ọlọ́run ọba wá dá ẹ̀mí Olúbàdàn tèmi sí tí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí ó di Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ṣé Yorùbá sì bọ̀ wọ́n ní tí ọwọ́ ẹni ò bá ti tẹ ẹ̀kú idà àìgbé ìrìkú tó pa bàbá ẹni. Èyí ló mú kí Olúbàdàn ṣẹ̀mọ̀ pé ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí. Gbogbo àwọn ìwé yìí ni ó ti ṣe ẹ̀dá rẹ̀, documentation, ó ti ṣe ẹ̀dá àwọn ìsọwọ́ tó ti kó pamọ́, ó wá kọ̀wé ní lórí láti rán gómìnà létí wípé ipò lọ́balọ́ba alága àwọn onípínlẹ̀ Ọ̀yọ́ ibi tí afẹnukò sí nìyí tí ó dẹ́gbẹ̀rún àti sọ fún wọn. Eléyìí ni onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí ó fi ṣiṣẹ́ lé lórí tí ó fi di wípé ó wá kéde ọba Rasheed Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ni ẹ̀bi gómìnà Mákindé lórí ọ̀rọ̀ yìí? Kò ní ẹ̀bi ara lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ohun tí ó bá lẹ̀lẹ̀ ni ó ṣe. Nǹkan tí wọ́n sọ òun ló ṣe. Àṣẹ tó ti wà lẹ̀lẹ̀ òun ni ó tẹ̀lé. Kò jẹ́ bó sọ pé òun ò jẹ́ lórí ọ̀rọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi tí a láǹfààní àti dúró lónìí ní orí ètò yìí títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé ní orí ètò. Ohun tí ó bá jẹ́ èrò yín ẹ kọ sí orí nọ́mbà tí ẹ wò ní orí fóònù. Ire o.